Ìbà Ọlọ́run ìbẹ́lẹ́dùmarè, ìbà àkọ́dá ayé àṣẹ̀dá. Ìbà tó ti dájú mi sọ̀rọ̀ kí n tó máa sọ̀rọ̀. Ìbà wọn tó ń bọ̀ lẹ́yìn. Ìbà ọmọdé ilé, ìbà àgbà, ìbà aṣẹ́ẹ̀dùn. Wọ́n ní tọmọdé bá jù ba ilẹ̀ àgbẹ̀. Ìbà ilẹ̀ àkọ́dá àfọkọ́yẹrí alápòore. Àwọn alápòkà táwọn kan pè lálápòore. Ọ̀sẹ̀ tó kọjá, a sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Wúlò iṣẹ́ àgbẹ̀dẹ. Ohun tí iṣẹ́ àgbẹ̀dẹ gan jẹ́ gan. Òun ló mú wa tọ̀ sáà tí a fi sí agbègbè Bẹ̀rẹ̀ ní Ìbàdàn. Níbi tí wọ́n ti ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ gan pàtó. Níbi tí wọ́n ti mú iṣẹ́ àgbẹ̀dẹ ní ọ̀kúnkúndùn. Ní kò ṣe má nì ní iṣẹ́ òòjọ́ wọn. Yorùbá Media Entertainment World òun náà lọ wà. Ẹ jẹ́ bá wa pa àwọn èèyàn kí wọ́n láìkí péjì yìí. Wọ́n lè máa gbé èdè àṣà àti ẹ̀ṣà abínibí ilẹ̀ Yorùbá. Kí àṣà ilẹ̀ Yorùbá má bàa parẹ́, ó dọwọ́ mi, ó dọwọ́ ẹ̀yin. Òun ló jẹ́ kí a wá sọ́dọ̀ bàbá wa lónìí. Ọmọ yín, olólùfẹ́ yín, Ìdúró ọmọ Ẹ̀sùn. Òun náà ló wà lórí ètò iṣẹ́ abínibí wa. Òun ló gbé mi dọ́dọ̀ bàbá wa ní òní tó jẹ́ gẹ́gẹ́ bí alága alágbẹ̀dẹ ní Bẹ̀rẹ̀ ní Ìbàdàn. Ibẹ̀ ni a wà ní òní. Ẹ káàsán bàbá mi. Kí ni orúkọ yín? Orúkọ tèmi ni Nọ́ọ̀rẹ́ni Salimanu. Orúkọ mi ni Nọ́ọ̀rẹ́ni Salimanu. Orúkọ wọn ni Nọ́ọ̀rẹ́ni Salimanu. Àgbà onítàn lórílẹ̀ bàbá mi. Ẹ máa pẹ́ fún wa. Láṣà aláwọ̀ àbí ẹ má bímọ pẹ́ tí ń pẹ́. Ṣé ẹ bínú pé àgbà yín lákòókò bàbá mi? Àbínú. Àwọn ìbéèrè kọ̀ọ̀kan sí méjì òun ni a fẹ́ mọ̀ nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Ìgbàgbọ́ wa ní pé àwọn iṣẹ́ yìí àwọn èèyàn ti ń gbàgbé ẹ̀. Ṣùgbọ́n kí wọ́n tiẹ̀ lè mọ̀ pé iṣẹ́ yìí ṣì wà ní ilẹ̀ káàárọ̀ òjíire. Àwọn ìbéèrè kan àbí mi òun la fẹ́ béèrè lọ́wọ́ yín bàbá wa. Ní àkọ́kọ́, kí ni iṣẹ́ àgbẹ̀dẹ? Iṣẹ́ àgbẹ̀dẹ jẹ́ iṣẹ́ ìbílẹ̀ bí àwọn bàbá wa ṣe ní àti ayé àtijọ́. Bí àwọn àgbẹ̀ wọ́n máa ń lo gbogbo àwọn nǹkan oko náà bí wọ́n ṣiṣẹ́ àgbẹ̀ sá. Bí ọkọ́ ni àdá àti àwọn tí wọ́n máa ń ká kòkó, wọ́n máa ń ká obì lóríṣiríṣi bàbá ni ogun tí àwọn àgbẹ̀dẹ ń ṣe. So àwọn àgbà jagunjagun jọ̀hún àwọn àgbẹ̀dẹ náà ni wọ́n bá wọn ṣe irinṣẹ́ wọn wọ́n fi ń ja ogun. Èmi ni dání o bóyá bí ìbọn kankan bàbá lọ. Ẹ ṣé bàbá mi. Iṣẹ́ àgbẹ̀dẹ a jẹ́ pé iṣẹ́ àgbẹ̀dẹ ti wà láti ayé láíláí kọ́ yẹn bàbá mi. Bẹ́ẹ̀ ló ti wà láti ayébáyé ni o. Bàbá mi ohun kan ó ń rí wa lójú bóyá ká sọ pé àwa ọmọdé àwọn ọmọ ayé ìsìn ni òye yẹn òye. Tágọ́ ni alágbẹ̀dẹ àkọ́kọ́. Mo fẹ́ kí ẹ jẹ́ kí òye yẹn jẹ́ kí òye yẹn kó yé wa gan pé àwọn alágbẹ̀dẹ àkọ́kọ́. Àwọn náà bá láyé ni a lè sọ pé ẹni báyìí ni alágbẹ̀dẹ àkọ́kọ́ but àtayébáyé ni àgbẹ̀dẹ ti wà. Kò yé àwa pé bóyá ẹni báyìí ni ó kọ́kọ́ ṣe àgbẹ̀dẹ. Ṣùgbọ́n bàbá mi láàárín àwọn irúnmọlẹ̀ ìjẹ́ ẹnìkan wà tó jẹ́ alágbẹ̀dẹ àkọ́kọ́. Ẹni tá a lè pe alágbẹ̀dẹ àkọ́kọ́ náà ni Ògún.
Ògún ni a lè pe alágbẹ̀dẹ àkọ́kọ́. Ògún gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ tẹ̀lé sọ fún wa pé Ògún, bàbá mi sọ pé Ògún ni alágbẹ̀dẹ àkọ́kọ́. Ǹjẹ́ ẹ lè kí díẹ̀ fún mi lára kí Ògún fún mi bàbá mi? Ẹ jọ̀ọ́ má bínú. Ṣé ẹ lè korí kí ráńpẹ́ fún wa fún alẹ́ láti mọ̀ pé oríkì Ògún gan-an lélẹ̀ gẹ́gẹ́ bí alágbẹ̀dẹ àkọ́kọ́? Lọ́kàn sọ pé oríkì Ògún pọ̀. Táǹkì tí ẹ bá mọ̀ yẹn inú mi ò bá dùn. Ọmọ kì í pé Ògún onílé oríta, Ògún malamala, méjì kúrú funfun, Ògún oní ọ̀dà pẹ̀lú oríṣiríṣi báà ní kíkì oríkì Ògún. Bàbá mi ẹ kì í àmọ́ púpọ̀. Ẹ ti ń pè fún wa ní Ògún méje tó wà. Ẹ ti sẹ́yọ kan fẹ́ yín Ògún malamala àwọn ìjẹ èkuru. Ó kú Ògún mẹ́fà. Ògún ya gbogbo Ògún ẹgbẹ́ kí díẹ̀ fún wa lára oríkì Ògún lẹ́kọ̀ọ́. Bàbá mi ẹ bí wọ́n wá sọ̀rọ̀. Ògún mọ́làmọ́là. Kí wá ní nǹkan gan-an tí wọ́n fi ń ṣiṣẹ́ yìí? A rí onírúurú nǹkan. A rí bàbá kan tí ń ṣiṣẹ́ lọ́wọ́. Nípa iṣẹ́ àgbẹ̀dẹ. A rí àwọn kan náà tí ń ṣiṣẹ́ tí wọ́n lù lọ́wọ́ ẹṣẹ́ bàbá mi. Wọ́n bí wọ́n ní ṣé ọkùnrin nìkan ló ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ ni? Wọ́n tí kò béèrè pé ṣé obìnrin àti ọkùnrin òun ló ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ bí iṣẹ́ ọkùnrin nìkan ṣiṣẹ́ àgbẹ̀dẹ. Iṣẹ́ ọkùnrin nìkan ni iṣẹ́ obìnrin. Torí pé iṣẹ́ agbára ni. A jẹ́ pé orí Ògún náà ti ń lurin báyìí. Bàbá mi sọ wípé iṣẹ́ obìnrin nìkan ni iṣẹ́ àgbẹ̀dẹ, pé ọkùnrin nìkan ló ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ nítorí agbára tí wọ́n fi ń ṣe iṣẹ́ yìí. Òun ló fi jẹ́ pé kò ń ṣe iṣẹ́ obìnrin, ọkùnrin nìkan ló ń ṣe. Bàbá mi ẹ kò pẹ́ fún aláṣẹ lẹ́wọ́ láwọn ara yín ò dá ní. Lórí ìkànnì Yorùbá wa náà lẹ ṣe wà. Lórí ìkànnì Yorùbá Media and Entertainment World la ṣe wà. Nígbà tí a ti ń gba bàbá wa lálejò tí a ti wà níbi iṣẹ́ àgbẹ̀dẹ, èyí tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀dẹ, ọ̀kan lára àwọn iṣẹ́ abínibí ilẹ̀ Yorùbá èyí tí a ṣì ń ṣe tí kò tí kú. À ń padà nígbà tí a máa lè sọ ohun tí a lè máa gbọ́ oríṣiríṣi nǹkan, àwọn iṣẹ́ àgbẹ̀dẹ gan bí ó ṣe bẹ̀rẹ̀ àti àwọn èròjà iṣẹ́ àgbẹ̀dẹ gan a máa sọ̀rọ̀ lórí bí àti àgbẹ̀dẹ lè ń bọ̀ nù.
mọ́ mẹ́ta kó sàti lówó lọ́wọ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Ẹ̀yin ará mi. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Bẹ́ẹ̀ ń kú yẹ̀pẹ̀ tó lówó lọ́wọ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Ọ̀gá akóyẹ̀pẹ̀ akóyọ̀ọ́yọ́. Iṣẹ́ níṣẹ́. Àwọn tíṣà tó tọ́ ni ní ìlú. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Bẹ́ẹ̀ ṣe barista lọ́yà dígbẹ́jọ́ lẹ́jọ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Iṣẹ́ níṣẹ́ jẹ́. Dókítà. Ẹ káàbọ̀ padà sórí ètò wa iṣẹ́ abínibí Yorùbá. Nígbà tí a ṣe wà lọ́wọ́ bàbá wa, àwọn àgbà olóyè ni wọ́n ní ibi tí wọ́n ti ń ṣe iṣẹ́ àgbẹ̀dẹ ní Bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn. Bàbá ọ̀nà rẹ̀ kalẹ̀ sí ẹ kú àtàrọ̀ ẹ bínú pé àyè lákòókò. Ǹjẹ́ ẹ lè sọ orúkọ tí wọ́n ń pe àwọn irinṣẹ́ àgbẹ̀dẹ fún wa? Iṣẹ́ oríṣiríṣi sáà ni àkọ́kọ́ ní ẹnu ni èyí tí wọ́n mú lọ́wọ́ ni ẹ̀mú. a fi mú ẹnu a fi yọ nínú. Torí pé ó ní ẹnu méjì la ṣe pè ní ẹ̀mú. Ilé ìjọba lọ́wọ́ ọmú. Ó wúwo. Ilé ìwòsàn wúwo ìyá rẹ̀ náà wà. Ṣé ọmọ lélẹ̀ báyìí? Ọmọ lélẹ̀. Ẹ jẹ́ àwòjá. Ọmọ lélẹ̀ báyìí. Iṣẹ́ obìnrin kan ṣe ìtòótọ́. Owó mi gan ti ń gbọ́n o. Ìyá lélẹ̀, ọmọ lélẹ̀, ọmọ owú ní méjèèjì. Ṣùgbọ́n ìyá rẹ̀. Kí tún ni a tún ń lo bàbá? Àmà. Eléyìí làwọn máa fi gba òun ní dáàdì mi lò lẹ́ẹ̀kan tó fi ń gba nǹkan ní olóògbé kékeré lélẹ̀. Ẹ mọ̀ jẹ́ gbé nílá yìí nílé ìgbé. Wọ́n ní nílá lélẹ̀ yìí o. Kíní ìwúwo kíní ìwúwo pọ̀ o. Nílá lélẹ̀ kékeré rẹ̀. Kí wọ́n náà ń pe eléyìí? Ewúrẹ́ inú wọn láti ń pẹ́ iná. Òun ló jẹ́ kí náà máa rùn. Èyí tó wá wà nínú náà nǹkan bàbá. Ṣé mo lè yọ? Ẹ lè yọ. Ọmọ yá èèwọ̀ kan wà tó wà gírí tó wà. Kò sí ìwọ̀ bẹ́ẹ̀. Ó ń yọ iná báyìí torí bí mo ṣe mú dání báyìí. Ẹ̀yin aráalé, iná wà lára nǹkan tí mo mú dání yìí o. Ó gbóná inú iná ni wọ́n ti yọ jáde. Kí lè forúkọ ìlú? Wọ́n fi ìlú yìí, a máa fi ìlú igi ni. Igi ẹ̀rù kọ́ tí a máa fi. Ó yẹ kí ọmọ kékeré ní ìlú yìí bàbá mi. Àtọmọdé àtàgbà ní ṣiṣẹ́ yìí bàbá mi. Ẹjọ́ bàbá mi, mo padà bọ̀. Ṣiṣẹ́ iṣẹ́ ìdílé náà níṣẹ́ yìí. Torí ọmọdé tí ìlú yìí lójú ìlẹ́nu. Iṣẹ́ ìdílé ni. A jẹ́ pé ọwọ́ bàbá rẹ̀ kan ló ti wá sẹ́yìn. Ṣùgbọ́n mi ò rọ́rúkọ yín tó mú ọ̀rọ̀ àgbẹ̀dẹ olórúkọ kan tó ń jẹ. Ohun tí mo fẹ́ mọ̀ náà nìyẹn. Kí ni ìwọ̀n tí ń mú náà? Kí ni ìtí mú náà? Bó ṣe ń lo ìní mú náà. Wọ́n bá ti ń fi kíní ìfẹ́ ní ọmọ yọ náà. Kí mọ̀ ń yọ náà? Kábíyèsí Ọlọ́run. Ẹ bàbá mi. Ṣé ẹdúró lélẹ́yìn ní kí n la bàbá mi? Tó tá bá ti wá dá sí báyìí. Yóò jọ ọmọ ọ̀fẹ́. Yóò ọmọ yọ. Ẹ lọ fẹ́. Bí wọ́n yọ náà.
jọ sí kò sí ohun kan nínú rẹ̀ èyí tó ṣègbè èso yìí la tún dà sínú iná tó tún wà ní ìjáde fún wa lórí ìkànnì ní Yorùbá wa náà ẹ láìkí ẹ fẹ́ràn ẹ bá wa pẹ̀lú ènìyàn bí wọ́n wá kọ́ nípa iṣẹ́ abínibí Yorùbá ẹ̀yẹ yóò gbóná bàbá ẹ mú bàbá wọ́n tún fún mi ní nǹkan ẹjọ́ kílẹ̀ ìdàrọ́ lélẹ̀ báwo ṣe wá ní báyìí tí ó bá ti ṣé tó bá ti tutù ló máa ń délé tó nígbà tí mo rí ẹ̀sán ẹjọ́ fún mi ní ẹ̀sán náà fún mi nígbà tí wọ́n ju ẹ̀sán sínú náà ó di ìdàrọ́ a jẹ́ pé kò ó tún ní nǹkan tó tún fẹ́ lè ṣe bàbá mi Ògún Ògún káàdà báyìí ó máa délé ó tún níṣẹ́ tó ń ṣe ní ilẹ̀ Yorùbá wa yìí a jẹ́ pé gbogbo ètò àwọn lọ sí ilé ìṣègùn òyìnbó gan nǹkan ṣì wà ní ilẹ̀ káàárọ̀ òjìrè èyí tó sì lè ràn wá lọ́wọ́ láti onírúurú nǹkan ní ilẹ̀ káàárọ̀ òjìrè lórí ìkànnì Yorùbá wa náà lẹ́sẹ̀ tí ẹ ti lè kọ́ onírúurú nǹkan nípa ìtàn ìṣẹ̀dálẹ̀ Yorùbá nípa iṣẹ́ abínibí Yorùbá wa ẹ máa bá wa torí pé ẹni tó bá lọ òun ló bá kú bàbá ẹ kú ẹ fẹ́ sọ fún Ògún bẹ́ẹ̀ ń jẹ́ nílẹ̀ ní sọ fún mi ẹni tó kò sí èèyàn kan tí ò ní orúkọ Ògún kan tí wọ́n ń jẹ́ ẹ jọ orúkọ Ògún ò lè jẹ́ fún ìgbà tí ẹ máa sọ orúkọ yín sí ẹ ẹ̀ sí nǹkan kan tó papọ̀ mọ́ orúkọ yẹn fún mi. Ògún rántí a jẹ́ pé nígbà tí ẹ̀sìn àtọ̀húnrìn ìpàdé lẹ́yìn orúkọ padà èmi ò bá nífẹ̀ẹ́ kẹsàn ògùn fún mi olóhùn gan mo fẹ́ gbọ́ Ògún rántí gẹ́gẹ́ bí orúkọ iṣẹ́ tí ẹ ń ṣe. Bẹ́ẹ̀ ni bí ó ṣe ṣe ní orúkọ tó papọ̀ mọ́ a jẹ́ pé àbúrò mi náà lórúkọ bọ́dà mi ti. Kí ni kò ní jẹ́? Ẹ bá mi sọ̀rọ̀ lójú tì í. Ó yẹ bá mi ṣe. Ògúnjú. Sẹ́mi lọ́ bá ń kógi wá. Kí wá ní oríṣiríṣi nǹkan tí a lè rí níbi iṣẹ́ àgbẹ̀? Bẹ́ẹ̀ni. Kí ni a bá kógi wá? Ní ọkọ ni. Mo ṣe padà bọ̀ lórí ilé bàbá mi ò kẹ́tì. Ọkọ ọjà àgbà. Ibi báyìí náà lọ ti ń ṣàdá láàmú. Òun náà ni mò ń sọ pé a lè ṣe irú àgbà. Wọ́n máa jẹ́ ní ńlá ilé. Irú agogo tí wọ́n máa ń lu tọmọ kéré o àbí ìjọba bí ṣe kọ́ ló gbé àwọn náà là ń sọ bẹ́ẹ̀ o. Àwọn ọlọ́pàá máa ń lo àjà. Ṣé kí ni ìwúwo? Ẹ̀rù mọ̀ ń bà mí ṣé kí ni kó lé ọgbẹ́lẹ̀ sọ́nà wọn ní ṣe ká. Àgùkù ní kọ́lẹ̀ láṣẹ Elédùà ẹ̀yin aráalé lórí ìkànnì Yorùbá wa náà láṣẹ níbi tí bàbá wa ti gbà wá lálejò bàbá wa Ògún rántí èyí tí wọ́n ti gbà wá lálejò tí wọ́n ti ń sọ fún wa nípa iṣẹ́ àgbẹ̀dẹ èyí tó jẹ́ alágbẹ̀dẹ àkọ́kọ́ tí àdẹ ti rí onírúurú iṣẹ́ èyí tí wọ́n ṣe
bàbá mi ó kù ìbéèrè kan tí mo fẹ́ béèrè àbúrò mi ṣiṣẹ́ kan fún àbúrò jẹ́ fi hàn bàbá mo gbé yẹn wá mo gbé wá igi yìí ni ó gbé wá bàbá mi orí igi gan mo ti fẹ́ béèrè ẹjọ́ inú igi wo gan fi ń ṣe àwọn iṣẹ́ yìí akọ̀lẹ̀ bọ́nu gbọ́ akọ̀jọ́ igi kan. Ìjọ àkáwà àwọn kọ̀ bọ́nu tó tákọ̀ mú kí kan tákọ̀ sí ewu sí ìlú ọgbó. Eléyìí sì ó yàtọ̀ sí èyí tí ó tún yàtọ̀ sí eléyìí kí ló ń kọ́ di eléyìí. Lakọsìn dárúkọ ẹwà lélẹ̀ ìjàn lakọsìn. Bí o lè ṣe máa ń dá gbogbo ẹ̀wọ̀n yàtọ̀ síra wọn. Nígbà wọn fẹ́ kọ́sẹ̀ rẹ̀ fi ṣé yóò dá àwọn yàtọ̀ síra wọn báyìí. Báàmì ṣó ní yàtọ̀ ọ̀nà tá à ń gbà lù. Mo lérò pé ọ̀tọ̀ọ̀tọ̀ níbi tán ti lù ní. Ìyàtọ̀. Ẹ ṣé bàbá mi. Bàbá mi ohun kan tún wà tí mo wá fẹ́ béèrè lórí omi àgbẹ̀dẹ tá à ń lò yìí. Agbọ́n ní ìtàn. A sọ pé omi àgbẹ̀dẹ yìí máa ṣe ìwọ̀n àbẹ̀wò ń bẹ̀. Ẹ̀yin lè sọ fún mi pé mi rí òsì sẹ́yìn. Omi yìí bàbá mi ṣé wọ́n mú? Sẹ́kẹ̀mí náà fọwọ́ sí. Yàtọ̀ pé omi yìí ẹ fi ń ṣe ẹ máa ń dà sí kíní tó bá gbóná ẹ ti rí gbóná ìjọ oníṣẹ́ mi tó tún ṣe fún wa bàbá. Irú iṣẹ́ wo gan ló ní? Bẹ́ẹ̀ ni kí wọ́n bọ̀ sí èmi náà kí wọ́n bọ̀ ní ìmọ̀ bóyá nǹkan tí yìí. Ní àrùn rọpárọ. Ṣé yóò mú ni àbí yóò mọ̀ fi para? Bàbá mi kì í. Yàtọ̀ sí yẹn iṣẹ́ mi wo ló tún ṣe. Torí àgbọ̀ pé àwọn gbà àrùn. Ajẹ́pọ̀ kò sí ọmọ kan tó wá láti ilé àgbẹ̀ ẹ̀dẹ̀ tó lè ṣàìsàn yìí. Àmọ́ tẹ́lẹ̀ kí ló mú mi tí mò ń ṣàìsàn. Láàrin ìṣẹ̀lẹ̀ tí ó gé mi jẹ báyìí. Bọ̀dé ẹgẹ́ yín ẹgẹ́ jẹ. Kí nǹkan fi dán wò, wọ́n bá gé mi jẹ. Gbogbo yìí ọ̀kà ni. Wọ́n bá jẹ máa gbé mi. Gbogbo ẹni ọ̀pá ata. Wọ́n bá gé mi jẹ́ sí ibà ti dùn sí lọ́jọ́ mélòó. Bọ̀dé ẹgẹ́ mi dán wò. Bọ̀dé ẹgẹ́ mi jẹ́ kí n fi ẹgbẹ́ àmúkọ́wọ́ yé sí àwọn ọmọ yé sí. Àwọn ń dé ẹja. Kò sí nǹkan tí ó ṣẹlẹ̀ ẹja. Òun ni mo ṣe ń béèrè pé ìjẹ́ bóyá tó má ti ẹ̀gẹ́ mi ẹ tí mo dán wò. Bóyá torí mo ti ọ̀pọ̀lọpọ̀ èèyàn lè máa rò ó. Ẹ̀yin ara ní tẹ̀wọ̀n. Ọ̀dọ̀ bàbá mi Ògún rántí ni mo wà ní àdúgbò bẹ̀rẹ̀ níbi Ìbàdàn níbi tó ti ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ. Níbẹ̀ ni a wà láti ní gbọ̀rọ̀ lẹ́nu wọn gẹ́gẹ́ bí abẹ́nú ìmọ̀ wa nípa iṣẹ́ àgbẹ̀dẹ. Wọ́n ní ìròyìn náà ti ṣàlàyé fún wa. Wọ́n sọ nípa omi àgbẹ̀dẹ. Èyí tí wọ́n ní mo lè kí wọ́n bọ̀ láìsí nǹkan tí ó ṣe mí o. Wọ́n wá ní omi yìí àwọ̀ àrùn ni. Kò síṣẹ́ tí omi yìí ò kì í jẹ. Wọ́n ti ẹtí kí bọ̀dá mi gé mi jẹ wò kí n di omi kí n kọ́ ní sí. Torí àwọn báwọn ọmọ ayé sàmọ́ ń dẹ̀jà. Á ní kò sí nǹkan tí bọ̀dá gé mi jẹ ń dọ̀wọ̀. Torí kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Wọ́n mọ̀ pé tí n tẹ́ bá gé mi jẹ kò sí nǹkan tí ó ṣẹlẹ̀. Kí ẹ gé mi jẹ wò kẹ́mi wá bomi sí. Mo rí nínú
ṣe sí bọ̀dá mi pé òótọ́ lọ̀rọ̀ tí bàbá mi sọ pé ẹnikẹ́ni bọ̀dá kan sì ti ń fún mi ní àpẹẹrẹ kan bíbà níbi tí mo dúró sí tán tí fẹ́ kẹ́ wọ́n hàn mí pé ẹnìkan gé mi jẹ mo sì bú sí i ẹ̀kẹ́ ni ó sì yọ wọ́n ti fún mi lápẹẹrẹ. a jẹ́ wípé gbogbo ohun tí a máa ń sọ pé kò lè rí bẹ́ẹ̀ irọ́ ni àwọn eléyìnbó máa ní superstition ni kò sí nǹkan kan tí ń jẹ́ bẹ́ẹ̀ nínú iṣẹ́ ìpínlẹ̀ Yorùbá nínú iṣẹ́ abínibí Yorùbá gbogbo nǹkan ló ní létòlétò. Ìṣe àgbẹ̀dẹ sọ́ni kò sí tí ó lè ṣe tó bá lárọ̀ ọ̀sẹ̀ ó ń ṣiṣẹ́ fún. Lórí ìkànnì Yorùbá wa náà la ṣe Yorùbá Media Antennas ẹ pé àwọn èèyàn ẹ fi hàn ọ̀rẹ́ yín bí kí wọ́n fẹ́ sí ìkànnì yìí kí wọ́n wá gbọ́ onírúurú nǹkan nípa ìṣẹ̀ǹbáyé tó jẹ́ iṣẹ́ abínibí Yorùbá wa ẹ máa bá wa nígbà tí a bá tún padà dé nígbà tí a máa wo onírúurú àwọn èyí tí wọ́n ṣiṣẹ́ lọ́wọ́ tí wọ́n ṣe irú nǹkan lọ́wọ́ ẹ máa bá wa bọ̀ wọ́n lérò pé ẹni tó bá lọ òun ló bá kú ẹ máa bá wa.
gbogbo àwọn náà lélẹ̀. Téèyàn bá ń wúkọ́, kí lẹ gbórúkọ ẹlẹ́ẹ̀kan bẹ́ẹ̀? Ìdàrọ̀. Wọ́n ní béèyàn bá ń wúkọ́, bó bá ti lọ, ṣé gbogbo ilé lánàá? Agúnmu. Àwa. A fi sẹ́kọ̀ọ́ pupa. Ọmọ nǹkan máa tọ́ mu. Ó máa tọ́ mu. Kí ni nǹkan tó ń ṣiṣẹ́ fún bàbá mi? Béèyàn bá ní báńtì mo bá dúró. Àwọn nǹkan tí mo fi ń béèrè ọ̀rọ̀ ibà yìí. Béèyàn bá ní nǹkan wọ́n ní ibà náà ni. Bí tòun ṣèyàn ibà náà ni. Ohun mo ṣe wá ń béèrè mi lórí oníbàjẹ́. Béèyàn bá ní ibà, ṣé bàbá ti wọ́n yàtọ̀ sí? Tó ń ṣiṣẹ́ fún ọgbà mi. Báwo la máa ń ṣe? Béèrè mi náà tí mo ti fẹ́ bẹ̀rẹ̀. Ọmọ olúbo gan ni wọ́n ń pàdé. Ọmọ ìlú Ìbàdàn ajẹ̀gbìn yóò Áfíríkàrà wọn. Ìbàdàn májàmájà kára wájú lẹ́rú. Ìbàdàn tó gbé onílé tó gbé àlejò. Nígbà tí a fẹ́ wọlé ilé ẹ̀kọ́, a rí àkọlé Òkè Ìbàdàn, ṣókè Ìbàdàn níbi tá a wà yìí. Agboolé Òkè Ìbàdàn ń bẹ ní ẹ̀yìn ọ̀dọ̀ wa. Agboolé Òkè Ìbàdàn. Ìgbà owó gan náà máa ń ṣe ọdún Ògún ní ilẹ̀ Ìbàdàn. Àti àtàwọn tá a máa ń ṣe ọdún Ògún. Inú oṣù kẹta. Ìyẹn ní kété tí wọ́n bá ti ṣọdún Òkè Ìbàdàn àti wọ́n tó ṣọdún Òkè Ìbàdàn. Láti ṣòkè Ìbàdàn. Ayẹ́pẹ́ oṣù kẹta wọ́n máa ń ṣe ọdún Òkè Ìbàdàn. Lẹ́yìn Òkè Ìbàdàn láwọn aṣọdún Ògún. Ní ìmọ̀yá òótọ́ ni pé wọ́n ní ta máa ṣọdún Ògún. Kò ṣeé mà ní kan wà ń bẹ̀. Nígbà tá a gbọ́dọ̀ fi bo Ògún, kí ni kò ṣeé mà ní? Ìgbẹ́ pé ìgbẹ́ yóò ti bọ́ sí òní fẹ́ lórí ẹ̀. Ohun kan wá rú mi lójú bàbá mi. Kí ni ìbáṣepọ̀ tó wà láàárín Ògún àti ajá? Kí ni ìbáṣepọ̀ kan wà láàárín Ògún àti ajá? Torí tí wọ́n bá wọ́n kàjá bọ́. Ajá wọn fi ń bọ̀. Ajá wọn fi ń bọ̀. Tí wọ́n bá lu ajá, wọ́n lu àkùkọ adìyẹ. Ẹ ṣé bàbá mi, ẹ gbà fún wa láṣẹ aláàsì. Lórí ìkànnì Yorùbá wa náà ṣe. Ẹ fẹ́ràn ẹ̀, ẹ pé àwọn èèyàn wá kí wọ́n wá fẹ́ràn kí wọ́n wá kọ́ nípa iṣẹ́ abínibí Yorùbá wa. Bí àṣà, èdè àti ìṣẹ̀ṣe wa. Kí ó lè fi èdè wa kọ́ àwọn èèyàn tó nígbàgbé ìtàn àṣìṣe ìṣàlẹ̀ Yorùbá. Ká lè fi èdè wa kọ́ wọn. Kí á yé gbé èdè lédè lárugẹ. Kí á gbé iṣẹ́ abínibí wa kí á gbé lárugẹ. Lọ́dọ̀ bàbá mi náà la ṣe bàbá Ògún rántí tí wọ́n ti ń kọ́ tọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀dẹ ní ilẹ̀ Yorùbá tó jẹ́ ọ̀kan nínú iṣẹ́ abínibí Yorùbá. Bàbá mi ẹ̀kọ́ àtàwọn. Ìbéèrè tó tún dàbí tí mo fẹ́ béèrè pé ǹjẹ́ ní àwọn ọmọ tí ẹ ti fi iṣẹ́ ilé lọ́wọ́? Tí ẹ ti fi iṣẹ́ ilé lọ́wọ́? Ṣé èèyàn máa ń kọ́ iṣẹ́ ìyàn tí bóyá mi wá láti ìdílé alágbẹ̀dẹ sí, ǹjẹ́ mo lè wá kọ́ṣẹ́? Irú ẹgbẹ̀gbẹ̀ tó jókòó rí tó gbélé kan, òun náà wá kọ́. Wọ́n ti sá lọ. Àwọn náà wọ́n ń ṣọmọ alágbẹ̀dẹ. Ṣùgbọ́n ìfẹ́. Ó ní ìfẹ́ pé òun fẹ́ kọ́ṣẹ́ yìí sí wa. Ìfẹ́ tí mo ní sí iṣẹ́ àgbẹ̀dẹ mo lè wá kọ́. Ó kọ́ lóbìnrin rẹ̀ kí n kọ́ ni. Torí bóyá mi kò bá dúró lé ní bàbá rẹ̀ sí ń kọ́ṣẹ́ àgbẹ̀dẹ báyìí. Ẹ̀yin náà lẹ lóbìnrin òun kọ́ pé kò ṣiṣẹ́ fóbìnrin. Olóṣìṣẹ́ tó bẹ̀rẹ̀ ṣe bẹ̀rẹ̀. Ó ní ojú iṣẹ́. Irú àwọn iṣẹ́ wo gan lobìnrin wá ń ṣe? Wáyé tí òun gbé sọ́mọ ẹni ní ìṣòro ó lè fẹ́ náà. Ẹ jọ̀ọ́, ọdún mélòó ni wọ́n á fi
fi wọn lu gí báyìí kí n tó wá lu tó. Bàbá tó já náà ni. Níwà ni ó ti wà ní iṣẹ́ wa gbélẹ̀. Tètè máa lu. Iṣẹ́ àwọn ọ̀rọ̀ ọ̀run tó tọ́. Ewìrì yìí kò wúwo ni. Òwò ẹ̀yin náà lè fi wo. Kí n fi wò. Wọ́n ní obìnrin máa ń ṣiṣẹ́. Wọ́n lóbìnrin náà lè fi ẹ̀rù. Ẹ jẹ́ ẹ̀rù. Bọ́lá ṣe é fi o. Iṣẹ́ yìí mọ̀ rọrùn ṣíṣe o. Àjẹ́ iṣẹ́ yìí àti èyí nìkan ni obìnrin lè ṣe. Lórí ìkànnì wa iná láṣẹ tí a ti ń sọ̀rọ̀ nípa iṣẹ́ àgbẹ̀. Wọ́n lóbìnrin ó lè fi ewì. Obìnrin lè lu igi. Yàtọ̀ sí èyí kò síṣẹ́ mi tí obìnrin lè ṣe. Bàbá mi, a gbọ́ ní ilẹ̀ Yorùbá kò síṣẹ́ kan tàbí ká sọ pé kò sí iṣẹ́ kan ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire tí kò ní èèwọ̀ tiẹ̀. Ǹjẹ́ èèwọ̀ kan wà tó so mú àgbẹ̀? Èèwọ̀ wà. Ilé iṣẹ́ alágbẹ̀dẹ gbọ́dọ̀ jẹ́ ìrẹ̀. Alágbẹ̀dẹ kò gbọ́dọ̀ jẹ́ ìrẹ̀. Kòkòrò ní jẹ́ rẹ̀. Alágbẹ̀dẹ Kí ló máa ṣe fún wa tá a bá jẹ́? irú owó ẹ̀ kan lọ́nà olè kan mọ́ lọ. Bá lo irú àkókò nígbẹ́gi o lè mọ kán lẹ́nu wọn. Nǹkan rìn yìí. Bẹ́ẹ̀ ni. Yóò bá mọ fún. Wọ́n kàn jù báyìí. Nítorí pé mo jẹ ìrẹ̀ lásán. Ìyẹn Ògún ọ̀kan àbí? Ògún lélẹ̀. Èèwọ̀ ni kí alágbẹ̀dẹ kó jókòó lórí Ògún. Ní ìṣalágbẹ̀dẹ nìkan. Ẹnikẹ́ni yóò jókòó. Téèyàn bá jókòó lórí Ògún ní ohun tó wà. Wọ́n ní téèyàn bá jókòó lórí Ògún ẹ̀yìn ni ó mú dání. Bóyá ẹ̀yìn ó mọ ọ̀rọ̀ ẹni tó bá jókòó lórí Ògún. Èèwọ̀ ni kéèyàn jókòó lórí Ògún. Ẹ ṣé bàbá mi. Láṣẹ aláwọ̀ yẹ kò fẹ́ fún wa. Bàbá mi, iṣẹ́ wo gan ni kìí yìí ṣe? Orí rẹ̀ láti gbégi. Orí ẹ̀ láti ń gbẹ́ ìyẹn gbogbo àwọn gíṣà lẹ̀. Orí ìdí láti ń gbẹ́. Kò sí nǹkan kan gan tó wà níbà tí oníṣẹ́ tó ń ṣe fún wa. Lórí ìkànnì Yorùbá wa náà la ṣe. Tí a ti sọ̀rọ̀ lórúkọ iṣẹ́ àgbẹ̀dẹ. Tí a ti sọ̀rọ̀ lórí onírúurú nǹkan tó wà ní ìgbẹ̀dẹ. Kò sí tó ṣègbè ní ilẹ̀ Káàárọ̀ Oòjíire. Bí bàbá mi ti sọ fún wa, wọ́n ní gbogbo ohun tí à ń lò pátápátá ló ní ìwúlò tiẹ̀. Wọ́n yìí sọ fún wa pé àwọn ò bá àrùn lónìí. A gbọ́dọ̀ jókòó lórí Ògún. Èèwọ̀ ni. Àwọn ọmọ Káàárọ̀ Oòjíire. Ṣé àti máa gbàgbé iṣẹ́ abínibí wa gan ní pàtó? Tí a ti mú iṣẹ́ ilẹ̀ òkèèrè lọ́kùnkúndùn. Ṣé àti máa gbàgbé ohun tí àwọn baba ńlá wa ti ń ṣe tí ó mú owó wálé fún wọn? Bàbá mi sọ fún wa lẹ́ẹ̀kan, wọ́n ní àwọn ti fi iṣẹ́ ilé ọmọ lọ́wọ́ tí ọmọ ti ń ṣe. Wọ́n sì láwọn ti ní ọmọṣẹ́ tó wá ń kọ́ iṣẹ́. Ẹni tó nífẹ̀ẹ́ sí iṣẹ́ ó ti wá ń kọ́. Kí ló dé táwa náà wá ń gbé iṣẹ́ oníṣẹ́ lárugẹ? Tí àwa náà táà mú iṣẹ́ tiwa náà lọ́kùnkúndùn. A rí ọmọdé léńjeléńje tó ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ. Ó ṣe tó bá ń ṣe yìí, ó ní iye tó ń wọlé fún. Lórí ìkànnì náà la ṣe. Nígbà tí a bá dé, a máa tẹ̀síwájú lórí iṣẹ́ abínibí wa. Lọ́dọ̀ àwọn alágbẹ̀dẹ etí àwà ní ìlú Ìbàdàn ní agbègbè Ìbẹ̀rẹ̀ Àǹbọ̀nà.
ìkànnì Yorùbá Media and Entertainment. Níbi tí a ti bàbá wa láwọn ló gbà lálejò, àwọn alàgbà wọn lálejò. Tí bàbá wa rántí tí wọ́n ti gbà lálejò ní Ìṣe Agbẹdẹ ní agbègbè Bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn. Èyí tí a ti ń ṣe iṣẹ́ àgbẹ̀dẹ. Onírúurú ohun tó papọ̀ mọ́ iṣẹ́ àgbẹ̀dẹ òun ni à ń ṣe ní ibi báyìí. Àwọn èèyàn lè má fura pé ó wà níbí ṣùgbọ́n iṣẹ́ nígbà tí a bá kọ́kọ́ wọlé a máa rí tó ti ń ta ohun àgbẹ̀dẹ ṣùgbọ́n ó ṣiṣẹ́ ṣe pé wọ́n kò wá sí ìtòbẹ̀rẹ̀ wá tàbí níbi tí wọ́n ti ṣe wọ́n kò jáde fún àwọn ènìyàn láti rà. Iṣẹ́ abínibí wà nílẹ̀ ó wà ní ìlú Ìbàdàn ti wà ní bíbá ó wà ní agbègbè Bẹ̀rẹ̀ ní ilẹ̀ Ìbàdàn. Bàbá mi ẹ kú ìkàlẹ̀ àgbà òní tán lórí ilẹ̀. Ìbéèrè tí ó ní fún yín ká máa lọ lórí ètò ni pé kí ni ọjọ́ ọ̀la iṣẹ́ yìí? Ọjọ́ ọ̀la rẹ̀ dáa. Ẹ̀bẹ̀ tá à ń bẹ ìjọba pé kí wọ́n bá ní ran iṣẹ́ lọ́wọ́ nípa irinṣẹ́. Ọ̀rọ̀ mi yìí nípa irinṣẹ́. Torí a bá rí pé bó ṣe ń lọ yìí, ọlọ́mọdé ọ̀pá. Ọlọ́mọdé ọ̀pá. Irinṣẹ́ bá wà, ẹ̀rí pé ẹ ṣì ń lo agbára àgùn tí irinṣẹ́ bá wà, ẹ pé iṣẹ́ ní ṣe yóò tún mọ wo àwọn èèyàn láti wá kọ́. Àgbẹ̀ pé à ń fi agbára ṣe. Ìjọba ju fẹ́ẹ̀ sí ìdá. Ẹjọ́ bàbá ṣé nǹkan tẹ̀ sọ fún wa ní ìsinmi pé àwọn irinṣẹ́ ìgbàlódé kan wà tí ó tún lè jẹ́ kí iṣẹ́ yìí rọrùn sí i. Ó wà dáadáa. Ìmọ̀ràn owó gan-an ni ẹ wá ní fún àwa ọ̀dọ́ tí a ń tà. Ṣé àwọn bàbá àwọn ọ̀dọ́ ayé ẹ̀sìn Ọlọ́run ṣàánú wa. Bá ti lè kúrò láàárín àwọn bàbá àti ìyá wa ká bọ́ síta báyìí àfi bẹ́ẹ̀ ni pé wọ́n fi nǹkan lè wà lójú tẹ́lẹ̀ lábàá bẹ̀rẹ̀ fìtìfìtì èbó ìlànà ọ̀ràn nu mọ́. Kí ni àmọ̀ràn tí ẹ gba àwa ọ̀dọ́ ayé ẹ̀sìn? Àwa ọ̀dọ́ tá ti wò pé ẹ̀sìn àtọ̀run níwọ̀n tàbí iṣẹ́ ilẹ̀ òkèèrè òun gbogbo ló lè pè wá ẹ̀mí ìdálàyé ipò owó lè fáwọn ọ̀dọ́. Ìmọ̀ràn wọn ni pé kí wọ́n gbọ́dọ̀ ṣe àbàṣe. Ó yá iṣẹ́ ìbílẹ̀ òde ni o. Ẹni ìṣe ọwọ́ sá ọlọ́pàá ní ẹni tí àwọn ọba ti ní oyè káàkiri láìṣẹ́ kankan. Wọ́n wáṣẹ́ kan tí wọ́n ṣe ní fún àwọn ọ̀rọ̀. Àṣà alárabí àmọ̀rí ní bá ẹni bọ́jọ́ lọ́dọ̀ lọ. Iṣu àwọn àjìnà fún ìjẹ lọ́sẹ̀ lẹ́dùn ẹni kúdẹ̀rù yín. Mo gbà ládùúrà pé nígbà tó ń jẹ ọmọ bá jìnnà fún ilé àìsàn. Lórí ìkànnì Yorùbá wa Media and Entertainment World, ibẹ̀ náà ni bàbá wa Ògún rántí ni wọ́n ti ń gbà wá lálejò pẹ̀lú àwọn ẹ̀mẹ̀wá wọn tí wọ́n ti gbà lálejò. Ẹ ṣe àdúpẹ́ ti fẹ́ fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín láti ṣe aláwòrán àdàgbà láṣẹ ẹ̀ ní dàgbà àyà láṣẹ. Iṣẹ́ tẹ̀ ń ṣe kò ní tọyín lọ́wọ́. Iṣẹ́ yín àtọyín jẹ láṣẹ aláwòrán. Ẹ ṣe dúpẹ́ gbogbo èyí tí a jọ kọ́wọ́ orí náà wá sí ọ̀dọ̀ àwọn bàbá wa ní àdúgbò Bẹ̀rẹ̀ ní ìlú Ìbàdàn. Ẹ ṣe àdúpẹ́. Lórúkọ aláṣẹ àti olùdarí ìkànnì alàgbà Kúnlé Abíọ́nà òun ni a fi ń kẹ̀yìn olólùfẹ́ wa. Ẹ máa fẹ́ràn ìkànnì yìí ẹ bẹ̀rẹ̀ ìwá sí ìkànnì yìí kí wọ́n kọ́ nípa iṣẹ́ ibi Yorùbá kí wọ́n wá nípa iṣẹ́ ìṣẹ̀lẹ̀ Yorùbá wa kí wọ́n wá mọ onírúurú ohun tó lè ràn wá lọ́wọ́ nínú iṣẹ́ abínibí wa. Èmi ọmọ yín àti olólùfẹ́ yín náà ní Ìdòwú ọmọ ẹ̀sán tí ọdún mẹ́jọ tí a tún máa ń iṣẹ́ abínibí mìíràn wá sí etí ìgbọ́ etí tí ẹ ń gbọ́ wa kò ní jí ó ti ẹ fi hàn wá náà kò ní fọ́ owó náà tí ẹ ná sí ìkànnì yìí kò ní wọ́n ṣáà ire lójú owó ire lójú yóò máa rí. Ohun mẹ́ta ni ọdẹ kì í pa ọdẹ kì í pa sún ọdẹ kì í pòfo ọdẹ kì í pàdánù. Ṣọ alára ohun mẹ́ta kò ní àtọ̀dọ̀ ire o á tún máa pa.
Thank you.